ọmọ gbọ́dọ̀ lè jọra wọn láti lẹ̀ kó jọra wọn o. orí kan nílé jọra wọn láti lẹ̀ kó jọ o. onítọ́pọ̀ olórí àtọ̀fọ́ sáwọn ọ̀jẹ̀wẹ́ gbọ́dọ̀ lè jọra wọn èyí lè jọra wọn. ọmọ ènìyàn pàtàkì gidi ní oyè àmẹ́lọ̀ ó dúró dédé o. ọmọ gbọ́dọ̀ lè jọra ọ́ ẹ̀jẹ̀ gbọ́jọ́ o. onítọ́pọ̀ ìròyìn ìwà àmàlà ọ̀tọ́rìtì gbogbo Mùṣín gbọ́dọ̀ lè jọra ọ́ èyí lè jọra ọ́. orí pé tọ́pọ̀ olórin máa Maria amúlòdùn ní bọ́ ó dẹ̀ lè jọra ọ́ èyí lè jọra ọ́. ìbá tọ́pọ̀ sí ni ọmọ àmàrí bàbá mi ní ìwé akọni ó dẹ̀ lè jọra ọ́ èyí lè bọ̀ jẹ́ bàbá tọ́lá ní káwọ́ àbẹ̀gẹ́ bàbá tí ní fi àjíbọ̀lá ó dẹ̀ lè jọra ọ́ èyí lè jọra ọ́. ọmọ gbọ́dọ̀ lè jọra ọ́ wọ́n ti mọ̀ kó jọra ọ́. ọmọ kò ní lè jọra ọ́ ọmọ stop playing kò jọra ọ́. tọ́pọ̀ olórí máa Marí ọ̀tọ́rìtì gbogbo Mùṣín ó dẹ̀ lè jọra wọn èyí lè jọra wọn. ṣé o rántí pé Mr. Tọ́pẹ́ ti dé láti Mẹ́kà mo ti dé ó ti pọ̀ gan tó bá máa pè mí wá sọ pé aláàjì náà ń wí. ní mo fi kọ́ ni pé mi sábà ti ra mọ̀ sí dáláàjì nù tẹ́lá pé Tọ́pẹ́ ọmọ ìyá ayé ẹ̀rọ tó jẹ́ dọ́là ẹ̀dáàgùn ẹ̀ fàlájì sí à ọ̀dọ́ ti ka aláàjì gangan lèmi jẹ́ káwọn sọ̀rọ̀ jù ọmọ òun yẹn níyẹn bàbá Babátúndé. àwọn ọmọ tó bá bí nígbà àyìn àwọn ọgbọ́n àti máa bímọ ní ìsẹ́yìn ò Tọ́pẹ́. ẹ̀rọ ìyá mẹ́ràn sí gọ́ọ̀dìá. Return leg of First Lagos field preview. Virgin boy ọmọ tó lù báyìí tó jọ wá sí yóò kárí ọ̀gá tiwa ẹlọ́pọ̀ ọ̀gá tiwa. ọgọ́ta etí máa mi bàbá yánà tù yóò ṣe máa. aláṣẹ rí entertainment service and logistics gba yé ẹ̀tọ́jú sílé ní kọ̀ǹpútà yọkọ̀tà àbọ̀lọ́rẹ́ ó kárí bàbá Stephen mo gbà fún ẹ̀ tó ṣeun. èèyàn tata mẹ́ta ṣe é wá yóò ṣe wọn. ẹrù Tọ́pẹ́ náà ti ká bàbá Babátúndé original MTN èmi lọ original MTN wàá bàbá Lọ́ládé oyè àmẹ́lọ̀rẹ́ o original MTN you know original MTN wàá bàbá Lọ́ládé oyè àmẹ́lọ̀rẹ́. onítọ́gọ́dọ́ tí ká ló ń pè dé èmi gangan lọ́tọ́rí tí wọ́n dá mọ́ wà ó bàbá Babátúndé èmi lẹ́rù jọjọ́ ẹ̀ lọ́wọ́ original MTN original MTN wà ó bàbá Lọ́ládé ìyá àmẹ́lọ̀rẹ́. lónìí báwọn tèmi gbé mi sórí
èmi kan gbé hàn sórí o mo gbé hàn sórí Ria Entertainment Services and Logistics torí pàwọn tèmi fẹ́ mi dénú èmi kan fẹ́ràn dé mo fẹ́ràn dénú tọ́pọ̀ máa ṣe wá gbé mi sórí èmi kan gbé hàn sórí o gbé hàn sórí ọ̀pọ̀ láwùjọ kọ̀ọ̀kan tọ́pẹ́ nọtíkà wọ́n bá gbé wọ́n á gbé jù sílẹ̀ ní o wọ́n padà ṣàgbé tọ́pẹ́. ó mọ ní ọ̀pọ̀lọ́ tí òjò kọ̀ọ̀kan tọ́pẹ́ nọtíkà wọ́n bá gbé wọ́n á gbé jù sílẹ̀ ní wọ́n padà ṣàgbé tọ́pẹ́. tọ́pẹ́ mi ò sọ́wọ́ ẹ má sọ̀rọ̀ mi o tọ̀wọ̀tọ̀wọ̀. Bàbá Ọlọ́ládé ti dé, mo ti dé tipẹ́. Àgbànà kí mi rí o, mo ti pẹ́ ń gbó. Mo ní tọ́ bá yàbọ̀, tọ́ bá yí pé kó dẹrùn wa. Wọ́n á ti rán padà, àwọn báwo nà yóò rí wọn. Òun gbọ́ pa, òun gbọ́ nǹkan kan, òun dá ẹ̀wọ̀n, ọ̀rọ̀ owó ló bá mi nà ó. Ọmọ ìyá yo. Tọ́kọ̀ olórin bàbá Ọbátúndé. Virgin boy. Virgin man ó yá mẹ́lọ̀ tó ń pè ní Virgin boy yá o. Ojabudu Fatahi mi ọmọ Akínbọ́lá Virgin man olóṣè fíìmù First Lagos àti ṣe lọ́ṣẹ̀ ìyá mẹ́lẹ̀ tọ́pẹ́ gbogbo ayé ló mọ̀ ìyá mẹ́lẹ̀ bá ti dà First Lagos tí ìjáde bàbá Ọbátúndé ẹ lọ rí lórí gbogbo platform bàbá owó tọ́pẹ́ alámàlàkà ló kọrin lọ́jọ́ lọ sí ìyẹn gangan. Mọ ní láti sọ pé ká dá padà sí ọ̀hún tọ́pẹ́ ẹ̀yìn tí a tẹ́wọ́ bá wá sí lọ sí lọ́jọ́ ọjọ́ sí a ní ká appreciate tó yá mẹ́lẹ̀ gbogbo yín pátápátá. ẹ ṣe àdúpẹ́ òun náà ti ká àtọ́ ìjọ yẹn o ìhun rẹ báyìí náà ti ká ọlọ́mọ máa bára wá sí. Virgin boy lónìí kí gbogbo yìí bàbá Tọ́lá ní káwọ́ bàbá Ọbátúndé ọmọ Akínbọ́lá Fatahi yóò ṣe wọn First Lagos ọkọ̀ Tẹniọlá ó bàbá tàrí kan bàbá tàbí kan mi bẹ́ẹ̀ mi yóò ṣe wọn. Branch Chairman gbogbo òjòdú branch B eye yá mẹ́lẹ̀ tọ́pẹ́ assistant secretary gbogbo so wọn Akínbọ́lá mọ́ ọjọ́ ní ìṣe Fatahi ó ṣe fẹ́ ti bọ́ èyí mo gbà fún ẹ tó First Lagos ọ̀ṣà lọ́mọ
first Lagos ṣàlọ́nà ẹ̀rù ìjọba náà ti ká bá ti dé. Torí pákọ̀ sílẹ̀ ẹ̀dá ti dúró ó ti dúró. Wẹ́ẹ̀dì ó ní pákọ̀ sílẹ̀ ẹ̀dá ti dúró ó ti dúró. Ẹ̀dá Ádámọ̀ sáré ọlá lójoojúmọ́. Ọmọ ẹ̀dá Ádámọ̀ sáré owó lójoojúmọ́. Ẹlòmíín sáré ó lọ fọ ọmọ ṣẹ́ṣẹ́. Lóní pẹ̀lú ní sáré ó lọ fi ìyá ṣẹ́ṣẹ́. Ọmọ yẹn lóní ètí ẹ̀ kánàmọ́ ìkànnà fi jẹ́ búrẹ́dì o. Ẹlòmíín ń pé bí ajá ni tòní tọ́pẹ́ nítorí kíni. Ọmọ lọ́lá ìmọ̀ pákọ̀ sílẹ̀ ẹ̀dá o tó lè tàsí láyé. Lọ́lá ìmọ̀ pákọ̀ sílẹ̀ ẹ̀dá tó lè tàsí láyé. Ìyẹn bá kí Bọ́lá fẹ́ ti bọ́ ìbí bátàì tó ní ara wa second leg. Ẹni tọpẹ́ náà ti ká tọpẹ́ o títí first Lagos fi èèmọ̀ ọ̀gá wa olùgbà wa ti wòye ọkọ̀ Yétúndé ọmọ tó yọ láàfíà ọmọ òjò pàṣẹ tẹ ọmọ àtìwá ọkọ̀ títa etí màmá tó ń jẹ́ Yétúndé afúnni ló jẹ máma àwọn rẹ̀ yóò ṣe ẹ̀bọ̀rà lánú bàbá rí ara yóò ṣe máa ẹ̀ẹ́tọ́jú kọ́mpútà bàbá steve yóò ṣe wọn kọ́ta ọ̀bọ lọ́rẹ́ àtàmátàsé olórí ọ̀dọ́ ewu ayé ìyàwó ra o ìjẹ́ tó yá mẹ́lọ́mọ́ bàbá Túndé ìyá ilé ìṣeré gbogbo ẹ̀ ló ti kọ́ àwọn tí gbòòrò yà wá. Ẹ̀rù bàbá kan ló ń ṣeré gbogbo ẹ̀ ló ti kọ́ àwọn tí gbòòrò yà wá. Virgin ó ní wípé lásẹ̀kẹsẹ̀ mo gbọ́ ó ní gas ó ní gas àlọ́ ní lásẹ̀kẹsẹ̀ mo gbọ́ ó ní gas pápẹ́ láti ibẹ̀ lọ́gbìn ó màmá rẹ̀ ní tí ò kọ́wọ́ ṣùgbọ́n kò mú ní akọ máa jẹ́ ra. Ebe mama rẹ ní tí o gbọ́ dọ́gbọ́ ṣùgbọ́n kò mú mi wá kò máa jẹ wá o. Ebe mama rẹ ní tí o gbọ́ ṣùgbọ́n kò mú mi wá kò máa jẹ wá. Ebe mama rẹ ní tí o gbọ́ ṣùgbọ́n kò mú mi wá kò máa jẹ wá dọ́gbọ́. Ọmọ àbọ̀mọ̀ ní ilẹ̀kùn ẹ bá ń ṣí. Pápátá ló sùn ẹ bá jí o. Ọmọ èmi ò dẹni ṣe dúró dọ́sọ̀ kọ́kọ́. Èèbọ̀ èmi ò dẹni ṣe dúró dọ́sọ̀ kọ́kọ́. Èmi ò dẹni ṣe dúró dọ́sọ̀ kọ́. Ọ̀dà àyànmọ̀ náà ti kà ló ń kọ́ni o. A ní bàbá kúkà lè ṣe mutí. Èèyàn tó yá mẹ́lẹ̀ yá ní bàbá. Ẹ̀jẹ̀ tọ́gbọ́n náà ti bàbá gbọ̀ngàn tọ́gbọ́n. Okú náà wò mí lọ́jọ́ Sunday o. Àwọn ní bàbá kí mo tó ra èèyàn bàbá olóró tọ́gbẹ́ o. Bàbá ní ajara mo gbà fún ẹ tó tọ́gbẹ́. Ó yàwọ̀ ọlọ́ alẹ́ gbọ́dọ̀ dúró táwọn fẹ́ dúró bá kí. Àwọn ní bàbá àná gbọ́dọ̀ táwọn fẹ́ dúró. Wọ́n kéré lójú wọn tó bí sùkùn jẹ́rú mọ́. Wọ́n máa làbà mí sọ́ọ̀sọ́ lólè lórí oko. Wọ́n kéré lójú wọn tó bí sùkùn jẹ́rú mọ́ yaba. Wọ́n máa làbà mí sọ́ọ̀sọ́ lólè lórí. Èyà tí kú ta ó bá lígà mi o. Arẹwà tó jẹjà mi o. Ó ní lukú ọba ètò ṣáìdì o.
èyí tọ́pẹ́ náà ti bá sórí ọmọ àlẹ́ gbọ́dọ̀ táwọn fẹ́ dira. ó ṣe onílé làkì mú ogun balẹ̀ èèyàn tó náà rògbò kudus èyí yá mẹ́lẹ̀ ìyálàjẹ́ bọ́lá náà ń ṣoṣo a ní bàbá mo ti ròyìn ṣe ẹ̀jẹ̀ tó yá mẹ́lẹ̀ gbogbo àlùkà lẹ́nu bá gbogbo tọ́pẹ́ aṣọ gbogbo àwọn oníkan máa rí o ṣùgbọ́n pẹ́ máa lọ kápá pẹ́ máa lọ ṣé làwọn fẹ́. wọ́n pàtó jẹ sáìdì ọmọ pẹ́. ìkókó àgbàdo òkú kalẹ̀ kí gbẹ́bọ̀ ìṣe ara. èèyàn tọ́kọ̀ náà ti kà tó lé à. ẹjọ́ tí pẹ̀sì mi kún wa dáadáa. ẹjọ́ tó yá mẹ́lẹ̀ yóò ṣe fún wa o. ẹjọ́ tó ẹja lọ́kì yìí ọmọ pẹ́. èèyàn tọ́kọ̀ náà ti kà ní gbogbo. èèyàn tó yá mẹ́lẹ̀ ọgbọ́n tọ́kọ̀. àwa ò ní ẹ má rìn ìgbọ̀n kẹ́ wá lọ kápá kẹ́ wá lọ sóò tó là ó fẹ́ o. jàǹbá làgbé ilé ọmọ pọ́ ó ta lẹ́nu wálé ó ká ìjọba yóò ṣe èyí yá mẹ́lẹ̀ tọ́pẹ́ mo ti ṣe láṣẹ tayọ ọ̀gá tiwa ọ̀ promo Ológun State èèyàn bàbá olóró cash out lọ́mọ ọmọ máa jó lọ jábà yóò èèyàn tí pọ̀pọ̀ ó gbọ́ ẹjọ́ tó yá mẹ́lẹ̀ gbádùn skọ̀dọ̀ ṣe ojú òkè náà máa wà nù àwọn tí gbádùn rè o gbádùn tọkọ nẹsàn yóò ṣe wọn èèyàn tó yá mẹ́lẹ̀ tọ́pẹ́ ọmọ ológo lójú èkó ojú èkó àwọn èyí yá mẹ́lọ̀ tọ́kọ̀ ṣeun ẹ̀jẹ̀ tó yá mẹ́lọ̀ bàbá Túndé ojú èkó wà fẹ́ládọ̀ tọ́ka sí asọ́sá kí ló ń ṣẹlẹ̀ yìí máa sá ẹjọ́ ká lọ mú àmẹ́sìn o ká ṣe bálabàlà ẹbẹ̀rú ẹlẹ́wọ̀n ẹwà wá bá tó fà gbó wà ó pásítọ̀ tó jẹ́. ọmọ ìkẹdẹ àbá tó ń bá gbòòrò báwo bá fẹ́ tó ń jẹjẹ. oṣù ẹ̀ṣọ́ mi máa kẹ̀yìn ó ṣòwò èèyàn tàṣà gbogbo wọn sùúrù èyí ṣe ẹkú palẹ̀mọ́ ẹ̀ṣẹ́ eléyìí tó bá lọ́nà ọ̀tá máa ṣe oṣù ọlọ́ta fọ́pọ̀ ọmọọyọ yóò ṣe ẹjẹ́ tó yá mẹ́lẹ̀ yìí ọ̀tá mọ́nì. Starboy tó já ló máa yá ọ. Starboy tó já ló máa yá ọmọ pẹ́. ẹ̀jẹ̀ takilẹ̀ ṣẹ́wúrẹ́ bàbá yẹ gbogbo Ògùn State èèyàn tó yá mẹ́lẹ̀ ṣẹ́wúrẹ́ ṣeun. èèyàn ṣe ga mọ́tò ní ìṣó Samson ẹ̀jẹ̀ tó wédè mọ́tò ní ìṣó ṣòwò ẹ̀jẹ̀ tó yá mẹ́lẹ̀ àgbọ̀ngàn tọ́kẹ́. mo ní pé kí ni mo ṣe pápá kí ni mo wẹ́tì yo wẹ́tì o ẹ má lọ gbé mi lẹ́sẹ̀ sókè kí ni mo ṣe. gbé mi lẹ́sẹ̀ sókè. ẹ máa lọ gbé mi lọ́sọ̀ sókè ẹ má ṣe kìíní yẹn fún mi náà onídàgbà máa tó jọ máa lọ ẹ ò bàbá owó jura wọn lọ ọmọ ìyá yóò jura wọn lọ ẹ má lọ fi mí wẹ́ ní bọ́ọ̀dì ó jọ máa lọ bàbá gbọ́ bàbá lè lórí ẹrù èyí àmẹ́lẹ̀ ó talẹ̀ ní àwùjọ.
tọ́pẹ́ náà ti ká ẹ̀fọ́jọ́ ọmọ yáyé ẹ má lọ tì kan bọ̀rọ̀ yìí tẹ́ bá lọ tì kan bí mo ṣe wọ́n náà yan àti pé ó ní fáìbọ̀ yìí. ẹni tọ́pẹ́ náà ti ká àgbọ̀gbọ́n tọ́pẹ́ ó sàmọ̀ bàbá àtọ́lá ní káyọ̀ tètè díà wọ́n náà yan àti pé ó ní ó tà lẹ́nu bàbá ọmọ àti kóni torí mo ló tanta ó tó ń tó. Àló tanta ó tó ń tó ó ti fèdèkè ó ti dàgbé sí o àṣànà tí ó sùn ti àṣànà tí ó gbọ́ àwọn àṣànà tí ó kí tó ké. Àṣànà tí ó kí tó ké ojú òkè nọ́mbà wà ní ọ̀gbádùn scott jàǹbá làgbélé ká ṣàlọ́mọ èyí yá mẹ́lẹ̀ tí pọ̀pọ̀ o orí bírẹ́sì mímú àyè ṣòwò ọba tó ń jẹ́ ṣáìdì ìyá wa òwe káre kí gọ́mẹ̀sì lágbàdo ìkókò àgbàdo kí gọ́mẹ̀sì ọmọ pẹ́ ìyẹn tó yá mẹ́lẹ̀ bàbàdó tọ́pẹ́ lórí ọmọ ìyáyé adébàbẹ̀ kí mú tí ọmọ rí ọ èèyàn tọ́pẹ́ náà ti dàgbà pẹ̀lú tọ́pẹ́ ọmọ òsọ lóní wọ́n ti gé tìbí lọ wọ́n ti gé tìbí lọ o. lóní wọ́n ti gé tìbí lọ. Ìgbà nǹkan kan mọ́ ọ̀rọ̀ owó ló bá mi o àánú bàbá mu tú bàbá tó jẹ́rẹ̀ ìgbà nǹkan kan sẹ́ ọ̀rọ̀ owó ló bá mi o bàbólé ọmọ ngọ̀rọ̀ tí ó bá yọ owó wọ́n ní kókó bòde àní bàbá ọmọ èèmọ̀ ni ànìkan má gbé dọ̀dọ̀ mi àhùn torí wọ́n ti ké tí mi lọ. Fílẹ̀. èyí onílé la kí mú yéjé èyí ọtọ nọrẹbù kudus ẹjọ́ tó yá mẹ́lẹ̀ ìyá ni bàbá wà á tọ́jú ìyálàjẹ́ náà ṣẹṣẹ wọn èyí ti dàda ká ṣe o wà ní bàbá kí mo ti níná ó kárí dàda ká ṣáwá èyí ti tó kúrò mi yóò yé ṣe wọn ó màmá ṣe mú ti máa bàbá olóore o. Ani bàbá kárẹ̀ mọ̀ tí òye ṣe mú èèyàn tọ́pẹ́ olórin bá gbọ̀ngàn tọ́pẹ́ ani bàbá ẹni pé ogún aṣíwájú ẹ̀kọ́ à. èèyàn bọ́lá káàṣì ẹni pé ogún aṣíwájú ẹ̀kọ́ à. bàbá tájára bàbólé ẹni pé ogún kò ní pẹ́ kò ní jìnnà onítọ̀wọ́ oyè òfìlẹ̀ ṣàṣọ́bùrà. àní bàbá Mutiu oyè yá mẹ́lẹ̀ tọ́pẹ́ ó fẹ́ràn náà tí káàkan ní bàbá Bátúndé ẹ̀jẹ̀ àmúlòrò tọ́pẹ́ àwọn àní bàbá káàrin Mutiu èèyàn tọ́pẹ́ olórin bàbá tọ́pẹ́ àní bàbá jọ àwọn tí tèmi lágbo méjì kan bá sẹ́. Àbàgbé tọ́pẹ́ náà ti káde wálé o. A ní bàbá òun lágbó méjì tó máa ń gbá. Àbàgbé tọ́pẹ́ náà ti káde wálé. Wọ́n bá ní kò filẹ̀ bẹ́ẹ̀ jó abẹ́. Wọ́n ní filẹ̀ bẹ́ẹ̀ jó abẹ́. Bóyá mo ní báwọn náà. Ọlọ́ta báwọn náà. Gbogbo nǹkan báyìí mi ò fẹ́ ọmọ gbogbo òṣì báyìí mi ò kó jẹ ká ṣiṣẹ́ ká má ṣe eré Ọlọ́run má jẹ́ ká rí tọ́kẹ́ ká ṣiṣẹ́ ká má ṣe eré torí mi ò fẹ́ bẹ́ẹ̀ àní bàbá àbúrò ayé kó má yà lọ́dọ̀ mi àbúrò ayé.
fílẹ̀. kó má yà lọ́dọ̀ mi o ìkòkò àgbàdo kíkọ́ mọ́ èso ṣe mọ́ àbúrò ayé kò ní yà lọ́dọ̀ ẹ ìkòkò àgbàdo kíkọ́ mọ́ èso àwa ọmọ kó má yà lọ́dọ̀ ẹ o èèyàn bá pàṣẹ ìdì lágége kò ní yà lọ́dọ̀ mi o ẹjọ́ breast milk ààyè ṣe o kò ní yà lọ́dọ̀ mi o ìkòkò àgbàdo kíkọ́ mọ́ èso náà yẹn kò ní yà lọ́dọ̀ mi o ó kárí kíkọ́ mọ́ èso àgbàdo kò ní yà lọ́dọ̀ wa o mo ní pé ìkòkò làgbàdo. èèyàn tó bá ṣáìdì mi à èèyàn bọ́ọ̀sì mi kò àyà wà o ìkòkò àgbàdo kíkọ́ ọmọ èṣeéṣe ọmọ ogun gbogbo àjà ọmọ pẹ́ ẹjọ́ tó yá mẹ́lẹ̀ ọ̀yọ́ ọmọ ogun o àwọn tí dájà kọ́ nẹ́sọ̀ yéye ẹjọ́ tí ẹ̀ṣẹ̀ mi máa ń jẹ́ dáadáa ẹjọ́ tó yá mẹ́lẹ̀ lọ́mọ ẹ̀ṣọ́ èèyàn dájọ́ kó ń kó mọ̀ sùúrù mi ẹ̀ṣọ́ o èèyàn ṣó lè mọ̀ ọmọ pẹ́ ẹ̀yẹ nílùú lẹ́yìn ẹ̀ má ya wèrè náà ọmọ ogun máa tó ní ìṣe gbogbo àjà o ẹ̀tọ́ ti kú dáadáa kájọ ìgbà fún mi kúdà yóò ṣe ìkòkò àgbàdo kíkọ́ ọmọ èṣeéṣe èèyàn tó bá ṣáìdì yóò ṣe ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ sí mi kún ààyè o ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ sí kún àdáadáa o èèyàn tójú èkó náà bá wà ní ìgbádùn scott ó ṣòdì ó ṣòdìrè ẹjọ́ tó yá rẹ̀ lọ ló ṣòdì o ẹ bá ń tọ́jú dúbẹ̀ bàgà o ẹ sì tọ́jú dúbẹ̀ bàgà èèyàn bàbá olóró tọ́gọ́tọ́gọ́ èèyàn gàtúnṣe mọ́tò ní ìṣoṣo wọn wọn ẹ bá ń tọ́jú ọ̀tá dáadáa èèyàn bàbá olóró ọ̀tá yóò wọn èèyàn yá mẹ́lẹ̀bà tọ́gọ́tọ́gọ́ ìkókò lórí báwọn tèmi gbé mi sórí èmi kan gbé wọn sórí o. lóní báwọn tèmi fẹ́ mi dénú èmi kan fẹ́ wọn dé. ọba oníbàṣẹ wa gbé mi sórí èmi kan gbé wọn sórí. ọpọlọ ìjọ gbọ̀ngàn ṣáìdì ọba o wọ́n bá gbé wọ́n gbójú sílẹ̀ ní o wọ́n bá gbà ṣàkótọ́. Àgègè sí Ìkẹjà ọpọlọ tí ìjọ gbọ̀ngàn wọ́n bá gbé wọ́n gbà ṣàkótọ́ gbọ́. Àgègè bàgà wọ́n ló jọra wọn kò jọra wọn. Àgègè bàgà ọba tó ń jẹ sáyẹdì àwa gan mọ oṣù ọba sáyẹdì o èyí yá mẹlẹ o èyí ti bẹ̀rẹ̀ sí mi gan wa tọ́gbẹ́ lé lórí bàbá tọ́lá ní káwé jọra wọn ọba ọmọ Mùṣín ní bàdó. ọmọ ọlọ́run dákan gbà mí o. ọlọ́run má jẹ́ rógun ìfàsẹ́yìn. wọ́n ń ṣe eré ní ìpele wálẹ̀. ẹ jẹ́ kán máa lé mi aláàjì. èmi tán lé mi ò dẹ̀ kí n sùn. mo wà lórí ọwọ́ mi ò kánná o. aláṣẹ ìgboro wà ló ń bínú tọkọ olórin alájì o alájì kú kalẹ̀ ẹsẹ̀ mẹ́
ó ṣe agbára mọ́tò ní ìṣe sẹ́mẹ́ èèyàn tọ́kọ̀ lágbára tètè dé agbára sẹ́mẹ́ aláàjì iye ṣe bò ó ẹjẹ́ tó yá mẹ́lọ́mà gbọ́gbọ́ tọ́kọ̀ agbára sẹ́mẹ́ aláàjì ṣé mo ní gòbè ní ìṣọ̀lẹ̀ ládùúgbò iye láéláé gbégbé àlàmọ́ ló dandan. Cash out jàǹbàlà gbélé èèyàn tọ́ba tó jẹ sáìdì iye ṣe wọ́n wá èèyàn ti gbogbo àgbàdo èèyàn pẹ̀sì mi kún ààyè ṣe èèyàn tójú òkè náà máa wà ní iye ṣe èèyàn tí pọ̀pọ̀ ẹjọ́ tó yá mẹ́lẹ̀ tọ́pẹ́ ó yá máa tó lọ jábá ṣe èèyàn tọ́pẹ́ náà ti ká òṣè jábà èèyàn tó yá mẹ́lẹ̀ bá gọ́gọ́dọ́gọ́ jàmbá ọmọ ti dàlájì ṣọlá ṣọtayọ ó fẹ́ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti dàlájì ṣọlá ṣọtayọ ó fẹ́ bọ̀ ọ̀gá tí wàá stéṣíàmà gbogbo ẹgbẹ́ rómò ó fẹ́ bọ̀ ẹni agbó tó pèrò kàdọ́ ẹ̀ẹ́dẹ́lẹ̀ sátí ó jẹ́ níjẹ́ ló ń sún ìgbà tí ó sùn níṣẹ́ ló ń sún ó sún ni. Oṣù sẹ́mi alájí ìyá agbára máa jẹ ní ìṣe sẹ́mẹ́ ẹjọ́ tó yá mẹ́lọ́ba gbọ̀ngàn sẹ́mẹ́ èèyàn tó pé olórin bá gbowó tọ́kọ́ ṣé wọ́n ní èmi lélẹ́wé jẹ́wé èyí á mẹ́lọ́ ẹ jẹ́ ká jọ jó ẹ jẹ́ ká jọ yọ̀ o agbára ẹ̀gbọ́n ta ló ń ṣeré ẹ̀. ó ṣe sẹ́mẹ́ agbára èèyàn tàlátì o ó ṣe pẹ̀sì mi kún wá o májé pẹ̀sì mi kún wá o èèyàn tọ́pẹ́ ní kún wá o èèyàn tọ́ pàṣà ìdí wa ìkókò àgbàdo ta lẹ́nu ọ ẹ̀yin onínú lẹ́yìn a ọmọ ṣọ́ọ̀ṣì lọ́gbẹ́ náà ti dà o ó ṣe bẹ̀rẹ̀ mi kún wá o ẹ̀rọ kún wá ló ń sanwó mi o bẹ̀rẹ̀ kún wá ló ń sanwó mi o èèyàn tètè ó kárí ẹ̀rọ tọ́pẹ́ ló ó yá torí mo ní tọ́pẹ́ níjọ tọ́pẹ́ ọmọ ìyá ẹ̀ gbogbo àwọn tèmi. Gbogbo First Lagos ó ṣe bẹ̀sì ní ìkọ́ à gbogbo First Lagos wọ́n ti lẹ́ẹ̀kọ́ àwọn èèyàn bá àbọ̀gọ́ èèyàn kọ́kọ́ náà ti ká o kú kálẹ̀ sẹ́mi aláàjì agbára sẹ́mi kú kálẹ̀ o èèyàn bàbá lọ́ládé ọba àtúnjẹ sáìdì mọ̀ sí èèyàn bá àbọ̀gọ́ wá sí orí pẹ̀sì mi kún àwọn wa ni pẹ̀sì mi kún àwọn wa. ó ṣe agbára sẹ́mẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n lé ọmọlẹ̀ èèyàn bíi sáàbì ó ṣe ẹ̀jẹ̀ tí tó yá mẹ́lẹ̀ ìyá agbára sẹ́mẹ̀ rí ẹ̀jẹ̀ àbúlẹ̀rẹ̀ tọ́kẹ́tọ́kẹ́ o. ẹjọ́ tó yá mẹ́lọ bàbá tó dé ọ̀gá tí ó olùgbàlà oníkọ́lá ó má padà lẹ́yìn ẹ̀ o àmì àṣẹ olùgbàyẹ tàbí níríyà náà kọ́ yé túndé. ọkọ̀ tàyé tí màmá yé túndé. ó bàbá ní
Ghana yóò ṣòwò àhóhò olùgbà ìwá sí ọ̀gá wa. Ọ̀gá tí mo dún kọ̀ǹpútà yóò ṣe wò ó. Ọ̀gá tí wáyé olórí ọ̀dọ̀ mọ́ ọjọ́ ní ìṣoṣo olùgbà ìwá sí ọmọdé ṣe wọn. Ọ̀gá wa ọlọ́run má ti bẹ̀ fọ́rọ̀ ẹ̀ o àmì o àmì àṣẹ olùgbà ìwá sí mi tàbí mílíà kàkọ́ yé tún dé. Ó ṣe ojú èkó bàbá rárá. Ojú èkó ìyẹn tí bọ́bọ̀ àwọn tí ìbá ní square of ní bàbá ìyẹn tó yí abẹ́rẹ́ tó tẹ́tẹ́tẹ́ ọmọ tó níyẹn ọmọ bàbá akúté olóòdú ìyẹn tó bá lè tó olùkọ́ àwọn ọ̀hún ìyẹn tí bọ́bọ̀ wọn lọ́wọ́ ọ̀rọ̀ ọmọ olóyè abẹ́rẹ́ ọ̀gbọ̀gbọ̀gbọ̀ tí fọ́kọ̀ ó bá láwọn gbádùngbádùn òkèèrè wọ́n sì fọwọ́ rọ́ lẹ́nu ìlú ẹ̀ ojú èkó ẹ̀jẹ̀ mẹ́ẹ̀ẹ́jẹ̀ mẹ́ lójoojúmọ́ ayé gbádùngbádùn yìí máa dùn. Sílẹ̀. tí fọ́kọ̀ èèyàn tójú èkó wọn náà wọ́n. Wọ́n láyé gbádùn yìí ti dùjú ayé gbádùn yìí máa dúró. Àbúrò ti kókó àgbàdo ojú òkò tí bọ́kọ̀ wọ́n náà wọ́n oyè yá mẹ́lẹ̀ kankan èèyàn dọ́pọ̀ olórí máa gbọ̀ngàn èèyàn bá àtúnṣe mọ́ tó ní ìṣoṣo èèyàn tó ṣe dì ojú ẹ̀jẹ̀ mi máa ń bẹ̀ yóò ṣe ìwọ̀n ara èèyàn bàbá olóró mi ò ṣeun. Èèyàn tọ́kọ́ náà ti kà á bá gbọ́ngàn tọ́kọ́. Ẹ ṣe o, èmi ni mo kò ṣàlùkù mọ́nù Jasma ẹni seven spin náà ìwọ nìkan ló kù. Only you pẹ̀lú ṣe yọ ọ̀kadà senior man. Ẹ wá wo ṣe ìlú wa ẹ tọ́jú kẹ́hìndú pẹ̀lú Bíọ́lá àti Jágùn ṣe o. Gbogbo wọn wọ́n lágbó méjì ẹ̀ṣẹ́ máa ń kẹ́ àwọn àjànàkú oríta pẹpẹ ìkan lè sọ. Oṣù ọjọ́ Michael o ẹ̀ṣọ́ Michael èèyàn gàtú sómi Michael yóò èèyàn tó ṣòdì mí Michael káwa ẹjọ́ tó mú okun àjà o èèyàn jẹ́ kókó mọ́ sùúrù yóò èèyàn starboy tó jẹ́ alúmọ̀ àyèjò èèyàn lóò ta fọ́pọ̀ mọ́ yéṣe yéèyé ẹ̀ṣẹ́ mákàrà wa èèyàn tó tù ní ìbàgà yéṣe ó kàdé ẹ̀ṣẹ́ mi àgbẹ̀ ìyàwó ẹ̀ẹ́bù palẹ̀ mọ́ 25 of October 2024 alátìtọ́pẹ́ náà ti kàdé kọrin ó jẹ́ ẹ̀ṣẹ́ mi àgbẹ̀ ìyàwó ẹ̀jẹ̀ tó yá mẹ́lọ́bà gbọ̀ngàn. Ẹ̀ṣẹ̀ mi máa kẹ́ máa wẹ̀ lọ. Èèyàn tọ́pẹ́ náà ti balẹ̀ ẹ̀ṣọ́ ìṣe. Ó ní Èkó lè aṣọ tí kò sálábà rò lè kó. Ará Èkó lè níjà ẹ̀ bó ṣe ń lọ àyàfi tó bá sọ jí. Gbogbo dúró yá káwùrù ẹ̀kú pálẹ̀mọ́. Ẹ̀ṣẹ̀ eléyìí àmẹ́lẹ̀ ètò ìjẹ́ tọ́pẹ́. Èèyàn bàbá olóró mi ẹ̀ṣẹ̀ o ṣe kànárí bàbá ẹni jẹ́ òní kànárí bàá gà yá wa ó ṣe ẹ̀ṣẹ̀ mi àgẹ̀ lọ́dọ̀ tèmi á èèyàn tọ́kẹ́ tá àdúgbò bàbá kan tọ́kẹ́ àlùtá lẹ́nu bàbá owó tọ́kẹ́ kànárí mo ní nódù kàràkàrà ọmọ pẹ́ Starboy kànárí tó bá sá mọ́ mi èmi gángan. Starboy ọgbọ́n tó bá máa rá mi èmi gangan. Starboy gbangbangbangba èèyàn kan náà rí ó yá máa jó lọ Starboy
kẹlẹ́rì bágàrí o ẹ̀ṣẹ̀ Michael wọ́n bá gbá ẹ lójú máa ṣe gbàgbé yẹn kẹ̀kẹ́ dá. èmi kankan làlájì tó ṣe nọ́mà. oṣù kẹlẹ́rì èèyàn Starboy bàbá Ramadan oṣù Michael ẹ̀ṣẹ̀ mi Michael èèyàn tọ́kẹ́ náà túkà èyí àmẹ́lọ oyà ṣe nọ́mà agége mẹ́kà májèlọ Starboy òye mọ ní ìlọ náà ní ìlọ náà ní ìlọ. òye lọ náà ní o òye lọ náà ní a òye lọ náà ní a tọ́pẹ́ òye náà ní bàbá Túndé ẹni yá mẹ́lọ bàbá tọ́pẹ́ èèyàn tọ́pẹ́ lórí bàbá ọgbọ́n tọ́pẹ́ torí mo ní àní bàbá mú ti wò bàbá tá a já ra o. wọ́n ní bàbá mú ti wò bàbá tá a já ra o. bàbá olóyè ó sì kú kálẹ̀ àní bàbá èèyàn bàbá olóyè tọ́pẹ́tọ́pẹ́ òṣèlú wọ́n ní bàbá kí mọ́ tètè ṣe wọn àní mo ní pé lámbébé ò gbọ́dọ̀ wọn ní lálátà. wà ní bàbá lámbébé ò gbọ́dọ̀ wọn ní lálátà. torí owó ò gbọ́dọ̀ wọn nínú ilé mi. ó ṣe wọ́tá wá sí èyí ó ṣe wọ́tá tó jẹ́ wá sí èrè tó kalẹ̀ o. èèyàn tó yá mẹ́lẹ̀ ọmọ ọ̀tá o. èèyàn tábùdù táwọn fi kéde ọmọ ìyá láyà èèyàn tó yá mẹ́lẹ̀ ọ̀tá pẹ̀lú ọmọ ìyá làjà táwọn fi kéye ṣe ọmọ ìyá làjẹ́ kí táwọn fi kéde ọ̀wọ́ rí a. èèyàn tó yá mẹ́lẹ̀ ọ̀tá pẹ̀lú tọ́jú ọmọ ọba kẹ́kà o. èèyàn tọ́gbẹ́ náà ti gbà yóò ṣe ọmọ ọgbà bẹ́gà mọ́ tó ní ìṣòṣe èèyàn bàbá mi náà mọ́ tó ní ìṣòṣe wa èèyàn tọ́gbẹ́ olórin bàbá gan èèyàn ajíbóyè mọ́ tó ní ìṣòdáre ẹ tọ́jú ojò ẹ sì tọ́jú àṣìṣe ìjàmbá o èèyàn tọ́gbẹ́ náà ti gbà mọ́ jíìt èèyàn tó yá mẹ́lọ bàbá gan tọ́gbẹ́ olórin bàbá tún lè bàbá tó la ní ìdáwọ̀ èdè ṣe wọn alóta lẹ́nu gbọ̀ngàngọ́gọ́ ó yá mẹ́lọ èdè tọ́pẹ́ náà ti ka gbọ̀ngàn ó ní tọ́pẹ́ náà ti ka èmi náà sọ. always bash aṣàkókò mọ̀sùrù kó kalẹ̀. Starboy ó ṣe àlema ó ṣe ọlọ́ta fọ́pọ̀ wọn yóò ṣe wo àwọn tẹ̀ gbá aláké èyí yá mẹ́rẹ̀ tọ́gọ́tọ́gọ́. always bash ẹjọ́ tó yá mẹ́rẹ̀ tọ́pẹ́ o always bash mo gbà fún ètò kò kalẹ̀ mú ti wà ní bàbá ó ṣe bàbá olóyè mú ti wù èèyàn tọ́pẹ́ náà ti ká yóò ṣe wọn ẹjọ́ tó yá mẹ́rẹ̀ bá gbowó tọ́gọ́. ó gbọ́ nígbà tí mo wà lọ́mọ oró. kò dá sọ́ni tó mọ̀ mí o. ìgbà tí gbogbo àfújì everybody wà wọ̀n èèyàn. nígbà tí mo bẹ̀rẹ̀ ní Mùṣín lọ́jọ́ sí wọ́n ń pè mí lọ́mọ ta ni o. wọ́n ní tọ́pẹ́ aláìní nǹkan ṣe ni kò fẹ́ kọ́sẹ́ kò fẹ́ kàwé láláì mọ̀ pé kó sẹ́ni kọ́ọ̀kan o tí ó sì máa bá tí ó sì máa máa mọ́ gbogbo ìgbà tó jẹ́ tó bá ṣe mọ̀ níbì kan á ní kọ́ pé náà ti kà wá ní. wọ́n ní wọ́n ti jẹ́rù níbì kan á ní kọ́ pé náà ti kà wá ní o. wọ́n náà ṣàlẹ̀ wọn jẹ́ ibùdó á ní kọ́ pé náà ti kà wá ní.
àdìmọ́ nípa ọmọ ìyá mi o. ọmọ ìyá mi o. oní bàbá àní bàbá ṣe lè rí 50 billion ìyá mi. ṣe lè rí 50 billion. owó tí ẹ béèrè ọ̀gá olùgbàyè ẹ tí ẹ béèrè wípé kí ni mo bá fi ṣe. pàròpin ṣáàní tènìyàn. ayọ̀ ìbáṣepọ̀ lọ́hùn fẹ́ ṣe bí ènìyàn. ìbáṣepọ̀ lọ́hùn fẹ́ ṣe bí ènìyàn. ọlọ́run ìbá tí máa fẹ́ níyàn láṣẹ lórí ènìyàn. torí mo ti bá láhùn dá o. pápá mo ti bá láhùn dá o. olùgbàyè mo ti bá láhùn dá májẹ̀mú wípé wọ́n ò ní tẹ́ o. ìran tẹ̀tẹ̀ kì í tẹ́ láwùjọ ẹ̀fọ́. olùgbà tó jà á sì òye ọkọ̀ Yétúndé ọgá tí wọ́n CEO Real Entertainment Services and Logistics. bó o fẹ́ gbàríṣẹ́ bó o fẹ́ ṣe rẹ́kọ̀dì tọ́pẹ́ bó o fẹ́ ra wáìnì bó o fẹ́ ra jìnnà èyí tó jẹ́ rí jìnnà o yàtọ̀ sábùrọ̀ ẹni tọkàn náà ti ká gbogbo ẹ̀ láṣẹ o. bó o fẹ́ ra gbò bó o fẹ́ ra màálù bàbá ní màálù lódìndí olùgbà ìwà sí wọ ọkọ̀ Yétúndé ìmùlẹ̀ tí Bọ́lá bá sí máa bàbá Báràká o. ìmùlẹ̀ tó ti pa sáìdì ìbí ìjàdíà ìmùlẹ̀ tó lọ máa lága mi à Sulemana Adékúnlé o. ìmùlẹ̀ tó lajú Súlẹ̀ mi Àdìó Sulemana ìyá àtàwẹ́wẹ́. ọmọ bá mi àgbàlagbà òye kébé kọ́ọ̀lì tì mí àìládé mi bàbá àgbà ó tọ́pẹ́ olórin bàbá gan bàbá jọlá àdé mi òyìnbó tọ́pẹ́ èmi lè yàtọ̀ nílẹ̀ sọpẹ́ onílẹ̀ wọ́n ti gbà fún. sọpẹ́ onílẹ̀ wọ́n ti gbà fún ọ. ó ṣe bẹ̀rẹ̀ sí mi gún àgùkalẹ̀ tọ́jú ojú èkó tọ́jú àgége fẹ́gẹ́ ṣáìdì èèyàn ti kókó àgbàdo kíkọ́ boys ẹ̀tọ́ tó yá mẹ́lẹ̀ tó jẹ́ ẹ̀tọ́gbẹ́ ó ṣe tí pọpọ kú kalẹ̀ ìyàwó wa o èèyàn tọ́kọ́ náà ti bàbá àbọ̀gọ́ jàmbá làgbélé ọmọṣọlá sọtayọ rọmọ ojú èkó gbádùn score ọmọ pẹ èèyàn tó yá mẹ́lẹ̀ tọ́gbẹ́ o ọmọ agbára tó níyàn kò ṣe èèyàn tó yá mẹ́lẹ̀ tọ́gbẹ́tọ́gbẹ́ tọ́jú agbára tó níyàn dáadáa o èèyàn tọ́gbẹ́ náà ti bá bàbá tọ́gbẹ́ olùgbàyè èèyàn yá mẹ́lẹ̀ ṣùkọ́ díà. ọkọ̀ Yétúndé ẹ ṣe ojúmọ́ tó ojúmọ́ ọgbà tí wá olùgbàyè wá sí ìyẹ́jọ wọn aláṣẹ ìrìà entertainment services and logistics ọ̀gá Chinedu kọ̀ǹpútà yóò ṣe ọ̀gá Táyọ̀ atamátà sí olùgbàyè wá sí òdòdó ṣe ọ̀gá wa mo ní
lámbébé ò gbọ́dọ̀ wọn ní lálátà. olùgbà ògbọ́ mo ní owó ò gbọ́dọ̀ wọn nínú ilé ẹ̀ ọkọ̀ Yétúndé láìfà bàbá rí anat ẹ̀ mọ̀ àníyájọ́ ò gbọ́dọ̀ wọn nínú ilé ẹ̀. alájẹrí àìbá tó mẹ́ẹ̀ẹ́dẹ́ ṣe ó gbọ́ àfúnilẹ́jẹ̀ màmá ọbẹ̀ ẹ̀sẹ̀ ìtọ́gbẹ́ orí gbogbo ní fújì ló ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ olùgbà iná ti kà lára wa gbogbo ní fújì ló ń sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ olùgbà iná ti kà náà wí ẹ̀tọ́jú skẹ́tọ́jú tó kọ́ fújì ní akọni èèyàn tọ́kọ̀ náà ti kà bàbá olùgbà ìwà àti ọkọ̀ Yétúndé èèyàn yá mẹ́lọ bàbá olówó tọ́kọ̀ olùgbà olọ́jọ́ ti pẹ́ tó ti gbowó ọ̀nà ti jìn tó ti gbé lọ tipẹ́tipẹ́ ló mà ti sanwó ọ̀nà ti jìn tó ti gbé lọ olùgbà ìwọ òfàfẹ́ níbọ̀dì yóò Jasma ọjà kí ló ṣẹlẹ̀ náà ọjà. olùgbà ìtọ́jọ́ àti òyìnbó ṣe ọ̀gá tiwa aláṣẹrí àtàtẹ̀mẹ̀tò ẹ̀ṣẹ̀ àdúpẹ́ ẹ̀kọ́ àdúró tiwa náà ti kà lójoojúmọ́ ẹ̀kọ́ àdúró tiwa lẹ́nu ẹ̀tọ́ pẹ́ o àlàyé ọjà bàbá rí àná tì mí o. owó bàbá onírì àná yóò ṣe wọ́n kọ́ta etí màmá Yétúndé ó lè gba ìwà sí èyí ṣe fún ẹgbẹ́ di Tinubu kọ̀mpútà bàbá Steve ẹgbẹ́ di ayọ̀ olórí ọ̀dọ́ ó lè gba ìwà Oisha bra bra. Holy boy. That is in the come da. Oisha. Ewa ìmáyé olùdó náà fẹ̀dà tó ń gbìyànjú àtìlà ìdènà sùn má dán o kò dá. Bílà. Nọ́mbà wọn olùgbàlà máyò olùdó náà fẹ̀dà tó ń gbìyànjú àtìlà ìdènà sùn mádọ̀ tó dá. torí pé mo mọ̀ ń wá ara mi o. rí àìta tó ń ṣàwọn bá lọ. ọgọ́ta etí màmá mi o. ayé tí màmá life fire. ó bàbá ti rí àná bàbá ìyá àná ti ṣàmúbà lọ ọ̀gá tí wà èyí ṣe ẹ̀tọ́ ti sí lòdì kọ̀mpútà tètè torí pé gbogbo ọ̀gá ọ̀sẹ̀ kò fẹ́ nìkan kan mọ́ olùfàyẹ kí wá sí ọ̀gá o. bílà. àlàyé àní gbogbo ọ̀gá ọ̀sẹ̀ kò fẹ́ nìkan kan mọ́ olùgbà ìwà sí ọ̀gá o. small body big age yẹsọ ọgọ́ta etí màmá Yétúndé àní gbogbo ọ̀gá ọ̀sọ́kè ìfẹ́ ní kọ́kọ́ olùgbà ìwà sí ọ̀gá o. Òṣogbo olówúrọ̀ alájì èèyàn tọ́pẹ́ náà ti kà ó. èèyàn tagbára sẹ́mẹ̀ olówúrọ̀ alájì.
èèyàn tagbára sẹ̀mẹ̀ yóò ṣe olóore ó ṣe olóore alájí ikú kalẹ̀ èèyàn agbára sẹ̀mẹ̀ mọ́tò ní ìṣẹ́ṣẹ́ márùn èèyàn bàbá olóore tọ́tọ́kọ́ ojú Brazil gùnwà jàmbá ojú òkò òpọ̀ èyí yá mẹ́lẹ̀ ìtọ́pọ̀ oṣooṣì pọ́pọ́ àwọn o mo appreciate yá mẹ́lẹ̀ ọba gbọ́gbọ́tọ́kọ́ èèyàn bàbá olóore yá o ó ṣe olóore kú kalẹ̀ yóò ṣe agbára sẹ́mẹ́kú kalẹ̀ yá agbára o èèyàn bàbá olóore tọ́kọ́tọ́kọ́ onígbóná tún kàwéjà múlùdù gbogbo àgbàdo jẹ́nẹ́rà lè ní ti ilé oko. láti kàwéjà múlùdù gbogbo àgbàdo jẹ́nẹ́rà lè ní ti ilé oko. ó ṣe olóore èèyàn agbára sẹ́mẹ̀ kọ́tọ́ fi ọjọ́ yìí nínú ilé ògùn ajẹ́ni tọmọdé ìtagbà ń fẹ́ ọmọdé ẹ̀ṣẹ́ agbáàlagbà ẹ̀ṣẹ́ onílé tàlejò gbogbo yìí mọ́ máa kí ẹ̀ṣẹ́ ẹ̀mí ṣùṣù tẹ́sán pé mi ló kàn o amúlùdùn gbogbo alágbàdo mo mọ̀ lóore ọ̀tọ̀rìtì mo dúpẹ́. ojú olóore mo gbádùn ẹrù agbára sọmẹkù kálẹ̀ láti ìyàwó wa èèyàn bàbá olóore ní gbogbo ọ̀hún tọ́pẹ́ náà ti gbà bàbá olóore oyá mẹ́lọ́pà kò jẹ́ òtọ́pẹ́ ṣé bèbí aláti tọ́pẹ́ náà ti gbà bàbá jọlá. olóore aláàjì agbára sẹmẹ èèyàn ti fẹ́ tí ń bọ iye ẹ̀ bàbá Túndé ọ̀gá olùbáyé kí wàá sí èrò bàbá Rìhánà èèyàn tó yá mẹ́lọ wọn bàlájà yé Túndé ó ti yá náà tún dá padà. agbára sẹmẹ olóore ó gbọ́ ẹgbẹ́ padà sórí lẹ́vù. olóore tọ́pẹ́ lólórí bàbá tọ́lá ní ká òwe mi gbọ̀ngàn náà fẹ́ gbọ́. olóore agbára sẹmẹ́kù kálẹ̀ aláàjì o èèyàn tó yá mẹ́lọ bàbá. orí tọ́pẹ́ lólórí wá o bàbá Túndé olóore gbé padà sórí ilẹ̀. bàbá tọ́lá ní ká òwe mi gbọ̀ngàn náà fẹ́ gbọ́. orí tọ́pẹ́ lólórí wá o bàbá Túndé torí mo ló tanta ó tó ń tó. olóore ìyàgbára sẹ̀mẹ̀ ọmọ ló tanta ó tó ń tó ó ti fèdè pé ó ti ta ṣe é sí o àṣànà tí ó sùn tí àṣànà tí ó. olóore àwọn àṣànà tí ó kí tòògé ìyàgbára sẹ̀mẹ̀ adébàbẹ̀ kí mú ti ọmọdé wa. agbára sẹ̀mẹ̀ o èèyàn ti ló rẹ̀ àníbàbà mú ti òkú kalẹ̀ o bàbá ní àti ara ẹ̀yà wa èèyàn yá mẹ́lẹ̀ ìyá ní bàbá àníbàbà kí mú ti mọ̀mọ́ rí ó tà lẹ́nu bàbá ó ṣe mú ti mọ̀mọ́ rí àníbàbà kí mú ti ìyá wa ni àníbàbà kí mú ti ìyá wa. ó bàbá tọ́jọ́ rà ó màmá ṣe mú tí wà ní bàbá ó sì kú kálẹ̀ mú tí òye ṣe
èèyàn bàbá olóró tọpẹ ọ èèyàn tọpẹ náà ti kà á bá àgbọ̀gbọ̀n tọpẹ òkè mo wá sọ fún wípé ó di gbèlà ó di gbèlà 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 ó yá ó di gbèlà gbèlà aláàjì sàmà ló ní lógo yẹn náà ó di. olówó kú kalẹ̀ yàrá o èyí yá mẹ́lẹ̀ tọ́gbẹ́ aláàjì sẹ́mẹ́kú kalẹ̀ yá agbára aláàjì sẹ́mẹ́kú kalẹ̀ o èyí yá mẹ́lẹ̀ máa gbowó tọ́gbẹ́ náà ti kà máa gbòjẹ́ ó ta lẹ́nu àgbọ̀gbọ́ ó yà sọ fún gbogbo yàtọ̀ bá fò sókè ṣẹ́ o tọ́gbẹ́ ká tó lè gà á. Nígbà tá a bá fò sókè ṣe takole ga. Eléré ògbọ́ bébẹ́ kan fa orin wa. Aláàjì sẹ̀mẹ̀ agbára bébẹ́ kan fa orin wa. Ẹ̀jìmọ̀ òmọ̀ní bébẹ́ kan fa ògbọ̀nà. Babalọ́ládé bébẹ́ kan fa orin wa àdìdẹ bẹ̀rẹ̀ tó ló fẹ́ kan fá o. ọmọ lè kí ló dé tán dùbù mi àníṣe mi nìkan. agbára tó jẹ́sẹ̀ méjì o ṣáà lọ ní gbòòrò. orí tọ́pẹ́ lórí o ṣáà ní bàbá wọn. eléré agbára sẹ̀mẹ̀ èèyàn wálé wọn tó bẹ́ẹ̀ ṣán bẹ́ẹ̀ ni. ó ṣe wá lé ọmọ lè yan wa aláti sọmọ ẹkú kalẹ̀ ìyá agbára o eléré mọ́tò ní ìṣòṣe wọn. ó ṣe wá lé ọmọ lè èyàn big sam eléré aláti sọmọ mọ́tò ní ìṣòṣe wọn. èyàn tó gbẹ́dọ̀ èyàn tí ká bá àgbọ̀gọ́tà agbára sẹmẹ gbogbo agbègbè nọ́mbà 1. ó ti lọ nìyẹn wálé ọmọ lè yan tó yá mẹ́ lọ bá ń tọ́jú big star dáadáa. ó máa ṣe wálé ọmọ lè èèyàn big star èèyàn big star wálé. èèyàn dẹ̀ra aláyọ̀dà ojú wálé ọmọ lè mọ̀mọ́ rẹ̀ ojú big sam ẹjọ́ tó yá mẹ́lọ̀ tó jẹ́ tọ́pẹ́ ojú ṣeun ọmọ ẹ̀ṣẹ̀ tọ́jú ti ra dáadáa ọmọ Abíọ́dún aláyọ̀ yóò ṣe ẹjọ́ tọ́pẹ́ náà ti kà bá àbọ̀gán òun tọ́pẹ́ ó yá wálé ọmọ lè ó yá wálé ọmọ lè. ó ṣe big sam èèyàn tọ́pẹ́ wálé ọmọ lè ó ṣe wálé ọmọ lè ó ẹ tọ́jú jẹ̀rá ẹ tọ́jú aláyọ̀ èèyàn lè yẹ tọ́pẹ́ wálé mọ̀ kí ẹ ò ṣe wálé ọmọ lè mọ̀ jẹ́ lọ big sam wa ẹ tọ́jú agbára sẹ̀mẹ̀ èèyàn tàlájì olówó nọ́mbà 1 ẹjọ́ tó yá mẹ́lọ̀ tọ́pẹ́ o èèyàn tọ́pẹ́ táàrí kò bàbá tó dé agbára sẹ̀mẹ̀ nọ́mbà 1 nù iye ṣeun ó ṣe big sam ló ná o èèyàn wálé ọmọ lè mọ ẹ̀dẹ̀ ṣe ó ṣe big sam ẹjọ́ tó yá mẹ́lọ̀ wálé ọmọ lè o ẹjọ́ tọ́pẹ́ náà ti kà á bá àbọ̀gọ́ tọ́pẹ́
wọ́n dé dédé wọ́n ṣe nọ́mà ẹni tọ́gbẹ́ náà ti bàbá àbọ̀gbẹ́ tọ́gbẹ́ Wálé ọmọ lè dúró náà gbówó fún mi. ó ṣe Wálé ọmọ lè yan bí ọdún àláyọ̀ o èèyàn jẹ̀rá olówúrẹ́ Nurudeen yóò ṣe sẹ̀mẹ́ aláàjì o Big Sam Big Sam èèyàn Wálé ọmọ lè èèyàn tọ́pẹ́ náà ti ká o èèyàn bàbá olóró Wálé máa jẹ́ lọ Big Sam máa wá o èèyàn tọ́pẹ́ náà ti ká bàbá tọ́pẹ́ Big Sam ṣáàrí páròpin ṣáàní tòníyàn. ó ṣe Big Sam èèyàn Wálé ọmọ lè wọn náà wọn èèyàn alájú sẹ̀mẹ̀ èèyàn tó léwúrẹ́ alájú Big Sam ó ṣe èèyàn bàbá olóró ṣe Wálé ọmọ lè o ó ṣe Big Sam máa ń jẹ́ lọ tètè dé Big Sam ó yá listen to my music is so nice Big Sam listen to my release my music is so nice. Big Sam olówó làwọn ọ̀rẹ́ mi Wálé ọmọ lè aláyé làwọn ọ̀rẹ́ mi Sẹ́mi aláàjì agbára ìdó làwọn ọ̀rẹ́ mi. Listen to my lyrics my music is so nice. Big Sam oya now give yourself a trial my music will confuse you. Wálé ọmọ lè èèyàn dẹ̀ra wọ́n ló gbòòrì tọ́pẹ́ rí bákanbákan mà ló ṣe ẹ́. Big Sam aláàjì sẹ́mẹ́ mọ́jọ́ ní ìṣóṣèwò agbára mọ́jọ́ ní ìṣóṣèmẹ́ wọ́n appreciate èèyàn tó yá mẹ́lọ́mà àbọ̀gán. Wálé tó bá gbọ́ ti wa lẹ́ẹ̀kan ò ní gbọ́ ti wọn mọ́. Wálé ọmọ lè tó bá gbórí wa lẹ́ẹ̀kan ò ní gbọ́ tí wọ́n mọ́ tí wọ́n ló máa gbọ́. Big Sam orin tèmi yàtọ̀ sáwọn olórin dàda dédé àwa ò sí nínú olórin rẹ̀ gbẹ̀rẹ́gbẹ̀. Wálé ọmọ lè èèyàn Big Sam ó ṣàlájì sẹ̀mẹ̀ nọ́mbà wá ní oṣù èyí olórí ẹ̀mọ́ tó ní ìjọjọ gbogbo agbègbè yìí Sẹ́mi aláàjì nọ́mbà wá yóò ṣe wá Wálé ọmọ lè mọ́ tó ní ìjọsọ èèyàn tọ́pọ̀ olórin bàbá èèyàn mọ́ ní Wálé ọmọ lè yan tó bá máa èèyàn tẹ̀ra ẹ ṣètọ́jú aláyọ̀ èèyàn tó yá mẹ́lọ̀ tọ́gbẹ́tọ́gbẹ́ èèyàn bàbá olóró mo gbà fẹ́ tó tọ́gbẹ́ ọmọ lè àlùbáríkà. Wálé ọmọ lè wọn kì í débẹ̀. Big Sam alájà agbára sẹ̀mí iye lówẹ́ pé nígbà àṣírí ààbò Wálé o fàlùbáríkà sí iṣẹ́ mi mo sáré olúwa o àṣírí ààbò Wálé ọmọ lè àṣírí ààbò fàlùbáríkà sí iṣẹ́ mi mo sáré olúwa. Big Sam wọn kì í débẹ̀ ó ṣe Big Sam Wálé ọmọ lè ọmọ wọn kì í débẹ̀ agbára sẹ̀mẹ̀ tó ń gbádùn léwúrẹ́ alájí tó ń gbádùn Wálé ọmọ lè fàlùbáríkà ṣiṣẹ́ mi mo sáré olúwa o Big Sam àṣírí ààbò fàlùbáríkà ṣiṣẹ́ mi mo sáré olúwa. Wálé ọmọ lè kí ń gbọ́gbọ̀ Big Sam ò kí ń kánà alájú sẹ̀mí agbára ò kí ń kánà o ọlọ́run fàlùbáríkà sí iṣẹ́ mi Wálé ọmọ lè o àṣírí ààbò
Big Sam àṣírí ààbò wàlúwárì kàtí jẹ́ mi mo sáré olúwa. Wálé ọmọlé mo ní ẹyẹ máa sọ̀rọ̀ ó ga Wálé ọmọlé èèyàn dẹ̀ra èèyàn Big Sam tọ́jú aláyọ̀ Big Sam Wálé ọmọlé sọ̀rọ̀ dáfọ́ ọmọlé àbí òjàre sọjí ayé ọ Big Sam ọjọ́ lọ. Oṣù ọmọlé Wálé èèyàn jẹrà ẹ tọ́jú aláyọ̀ dáadáa oṣù alájà balẹ̀ kìí ṣe gbogbo Fresh FM bá ń tọ́jú fákàlẹ̀ ilé dáadáa balẹ̀ kìí ṣe bá tọ́jú fákàlẹ̀ ilé dáadáa Wálé ọmọ lè màmá rè Wálé ọmọ lè màmá rè màmá rè. Tọ́pẹ́ Wálé ọmọ lè màmá rè Wálé ọmọ lè màmá rè màmá rè. Èèyàn tagbára èèyàn sẹ̀mọ́ alájì olóhùn rẹ̀ mọ̀ rí ẹ̀ o Wálé ọmọ lè màmá rè o Wálé ọmọ lè màmá rè màmá rè. Èèyàn mi dé bèbí sáré wá omi náà ti kà ṣe ń bọ́ wá omi náà ti kà ṣe ń kọrin. Ojú Wálé ọmọlé èèyàn mi dé èèyàn Big Sam ẹjọ́ tí sẹ́mi aláàjì ìyá agbára o ó kárí Wálé ọmọlé máa lò ná o ẹjọ́ tó yá mẹ́lọ́ Wálé o ẹjọ́ tọpẹ́ náà tí ká Wálé èèyàn bàbá olóró èso Wálé ló ní wípé skọ́skọ́skọ́ náà ní ẹ̀yìn ẹ̀ ní wèrè kankan. Ògáre Màlìkí lóní tó bá ti ní káàlé mọ̀ ìgbà yẹn la máa lé wọn. Wálé ọmọlé èèyàn jẹ̀rá Big Sam tó bá ti ní káàrún wọn ìgbà yẹn la máa rún wọn. Èèyàn mi dé bèbí Ògáre bí lè gbèsè yẹn ṣe wọ̀ gbogbo Fresh FM bó ṣe wà ẹ̀jẹ̀ tó yá mẹ́lọ́ba bọ́bọ́tọ́bọ́ ọmọ ògbọ́ Sẹ́mi Alájì nọ́mbà 1. Èèyàn tó léwúrí Alájì ẹ tọ́jú Big Sam èèyàn Wálé ọmọlé èèyàn jẹ̀rà èèyàn yá mẹ́lọ̀ Wálé ọmọlé afọmọlálàmọ́ tó ní ìṣe Wálé ọkọ mi dé bèbí Wálé ọmọlé ọkọ mi dé bèbí èèyàn yá mẹ́lọ̀ Wálé ọmọlé o èèyàn tọ́pẹ́ olórin bàbá tọ́kẹ́ èèyàn bàbá olórin tọ́kẹ́ Wálé dídé ló sọ bẹ́ẹ̀ dídé ló ní pé oníwálé túmọ̀ mi súnmọ́ mi fàmọ́ mi olólùfẹ́ mi máa ìdíyà. dídé ló ní pé súnmọ́ mi fàmọ́ mi olólùfẹ́ mi máa ìdíyà. oníwálé ìfẹ́ tí mo ní sí ẹ ìfẹ́ yẹlé. dídé ló sọ bẹ́ẹ̀. Oníwálé ìfẹ́ tí mo ní sí ẹ lóbi ṣọ́pàgò ẹyẹlé ní bó nílé jẹ kó bó nílé mu kó wá di lọ́la kó ta sí àgọ́ rẹ. ó kárí Wálé ọmọlé máa rí o. ọkọ mi débè mi èyí lórí Aláàjì iye ṣe wò ó. èyí agbára sẹ́mẹ̀ ẹ tọ́jú Big Sam èyí yá mẹ́lọ̀ tọkọtọkọ o. ó kárí Wálé ọmọlé máa rí ọwọ́. èèyàn bàbá olórí tọ́gbẹ́ èèyàn tọ́gbẹ́ náà ti káàyè òṣèlú ẹ̀jẹ̀ tó yá mẹ́lọ̀ bàbá tọ́gbẹ́ ọmọ lè sọ fún wọn pé pàràrà ẹni wọ́n fọ́n fèrè ẹni wọ́n fọ́n fèrè ẹni wọ́n fọ́n ẹni ó kárí Wálé ọmọ lè Big Sam inú ẹ̀ àdúró ó ṣàgbára ẹ kí Aláàjì sẹ́ẹ̀mẹ́ o. Olóòrẹ́ Aláàjì o Wálé ọmọlé ọkọ mi dédé bí ìyẹn fáwọn ọlọ́tẹ̀ o àwọn onísọkúsọ
èèyàn tó pẹ́ náà ti ká màgógó ẹ̀rí ìyá mi lò. wàá lé kí ni mo ṣe Big Sam kí ni mo ṣe Aláàjì Sẹ̀mẹ̀wá kí ni mo ṣe Elówúrẹ́ kí ni mo ṣe Mìdé kí ni mo ṣe Kàlùkì kí ni mo ṣe Àdèmá lọ gbé mi lẹ́sẹ̀ sókè kí ni mo ṣe. Wálé Ọmọlé ló ń sọ omi o Aláàjì Sẹ̀mẹ̀ kan ń sọ omi o Wálé Ọmọlé kan ń sọ omi o ẹ̀jẹ̀ tọ́gbọ́ tó yànnà ti kà o. Wálé ọmọjọmọ lọ Wálé jura wọn lọ tọ́gbọ́ jura wọn lọ ẹ má lọ fi mí wẹ́ ní bọ́dí ọmọjọmọ lọ. Big Sam inú ẹ̀dùn o wọ́n lè yan Wálé Ọmọlé Aláàjì Sẹ̀mẹ̀ má jó agbára o èyí olówúrẹ́ Aláàjì wọ́n lè yan tọ́gbọ́ náà ti kà o onítọ́gbà ló lórí òun ọmọdé Wálé mo ní lámbébé ò gbọ́dọ̀ wọ́n nílẹ̀ aláta. èèyàn tó zẹ̀ ọmọ ẹja ó ṣe Wálé Ọmọlé ọkọ mi dé bèbí èèyàn tó zẹ̀ ọmọ ẹja èyí yá mẹ́lọ̀ Wálé oṣù ṣètọ́jú gẹ̀ẹ́rà mú ẹ ṣètọ́jú bọ́dà mi Aláyọ̀ yóò ṣe ẹjọ́ tàbí ẹjọ́ Aláyọ̀ dáadáa oṣù Wálé Ọmọlé mọ̀ ọmọdé tọ́jú bí ọdún Aláyọ̀ Wálé Ọmọlé ọkọ mi dé èèyàn Sẹ̀mí Aláàjì yóò ṣe mọ́ èèyàn Big Sam èèyàn yá mẹ́lọ̀ yóò ṣe Big Sam èèyàn tuntun bílí kìsì yóò ṣe mọ́ èèyàn bàbá olóró ìtọ́kọ́ tọ́jú olówó ẹnúrú nínú dáadáa o ẹ̀jẹ̀ tọ́kọ́ náà ti fà yé olóró. Wálé ẹgbọ́n kí la lè ṣe ta lè fi táyé lọ́rùn kò sóhun tó lè ṣe tó lè fi táyé lọ́rùn láéláé. Oṣé Miliki rédíò pírẹsẹ́ńtà gbogbo Fresh FM èèyàn ti bá ń kálẹ̀ ní ààyè ṣe.